let's welcome Chief Omi Ayélàgbé onítọ̀ ohun lọ́nà ọ̀fun. Ẹ bá fún láti owó yẹn dáadáa. Pocket manual ni ká sọ̀rọ̀ tó sọ̀rọ̀. Pocket manual. Manual sọ̀rọ̀ pé. Professor Wọlé Ṣóyínká dìnáìtì. Professor Wọlé Ṣóyínká ìjọjọ́ ìyìtì. Ẹ jẹ́ ká bá wọn dúpẹ́ o. Ariwo. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kọ́gbọ́n àádọ́rùn ọdún òye. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká láàádọ́rùn ọdún lókè ìbẹ̀. Ẹ jẹ́ ká bá wọn dúpẹ́ o. Mo túbọ̀ olúdedele ayé ìgbà ẹnìkan rẹ̀ tí olúwa dédé àjùlọ ọ̀run àwòkú mọ bí ojú èdè máa rí wà kẹ́ o. Kábíyèsí aláké orí ẹ̀dá ojúbà kí èyí tètè mọ́ nǹkan o. Dédé ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Ẹ̀gbá. Dédé ẹ̀yin àgbà ìjòyè, ẹ̀yin olórógun, ẹ̀yin olóògùn nílẹ̀ Ẹ̀gbá. Ojúbà kí èyí tètè mọ́ nǹkan o. Ẹ̀yin àpapọ̀ ẹgbẹ́ amúlùdùn Abẹ́òkúta mojúbà kí n yí tèmi mọ́ nǹkan dédé mọ́té àdàgà kábẹ́rẹ́ má la sájọ̀rán kẹ́bìsì má la sèkúpa àmbásádọ̀ èkó ti júbà ilẹ̀ tí ṣe kílẹ̀ dání dandan ṣe bí mo ti júbà àgbà. Kọmíṣánná kí ti gbé o. Bẹ́ẹ̀ bá ní jíṣẹ́ fún aláṣẹ wa níbí ìyẹn gómìnà ìpínlẹ̀ Ògùn ìfẹ́ owó máa kẹsàn pé mo kí wọn sílé baálẹ̀ ọjà lé ìyẹn kábíyèsí alágbé orí Ẹ̀gbá mojúbà òṣìlẹ̀ òjọ́nà kọ́ tí wọ́n ń bẹ lálàáfíà ara dédé ọ̀wọ́n adélé ọba lágùrà. Tẹ́lifíwáni ọba aláàánú kó bá ní ẹni rí o. Ẹ̀yin sinmi, ẹ̀yin gidi sinmi, ẹ kò tẹ̀ ṣàjẹ́ ọ̀rọ̀ kẹ́. Olóko òdòdó ojúbà kábíyèsí olúbàrà tètè ẹ̀yin lọ́balọ́ba láti gbé Ẹ̀gbá ojúbà kí èyí tètè wọ́n ń kọ́. Bẹ́ẹ̀ ni ọba kò kò mọ̀ ní oníyìnà kó iná mo ojúbà afẹ́fà òfò dídí ọmọ màmá. Ẹ̀yìnọlá Ṣóyínká ìyí ìtọ́jọ́ ìbí kéjùmọ̀lì jọ̀wọ́ báyìí sí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká lẹ́nu dídò àmì ọ̀lọ́rin kẹ́ẹ̀ṣe ológbò orí màmá Fọlákẹ́ láti Ṣóyínká ìtọ́jọ́ ìbí ó lè ní àádọ́rùn ọdún lókè ìfẹ́ lòbẹ́lòrẹ́ ọmọ bíbí inú bàbá Samuel Ayọ̀délé ìyí kan ọ̀dẹ́mọ ìṣára. Ọba Samuel Akínsọ̀yà lẹ́nu kẹ́lẹ́ nígbà ayẹ́rẹ́ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tẹ̀lé àádọ́rùn ọdún lókè ìfẹ́ àjíǹde ara àti tẹ̀lé kẹ́lùmọ̀lì jọ̀wọ́ fi ta wọ́n lọ́rẹ́ o. Ẹ̀yin gidi sinmi ẹkù ṣàjẹ́ ọ̀rọ̀ ìṣára ọmọ afọ́nká odi kókò máwòrán ìṣára ọmọ báyálé fi ẹwà wá ìṣára ọmọ adúrúmádé ìṣára ọmọ adúrúmóṣù pẹ̀lú yẹyẹ ìṣára lé aláìlápò ọmọ ọdẹ atamátàsé ọmọ gbẹbọra ìṣára ọmọ awótó dáná ọmọ ṣẹ̀kẹ̀ lóye májànà máyìnbẹ ìṣára ọmọ erin gbogbo ọlá ọmọ ẹ̀fọn níyì ìṣára ọmọ ewúṣe ọ̀yọ̀yọ̀ dákú máa yọ̀ mọ́ ewúṣe ní òwò lè balẹ̀ o. Ìṣára kọ̀jọ̀dọ̀ Wọlé Ṣóyínká kákí ikú oríire àádọ́rùn ọdún lókè ìbẹ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká Ìjẹ̀gbá ẹ̀bà mi bí wọlé ìgbé ṣé wọn ní àbí Wọlé Ṣóyínká wẹ̀lẹ̀ mẹ́rin Wọlé Ṣóyínká o
ṣòkòtò ìyájọ́ wọ̀ tí bàbá rẹ̀ jẹ́ni lẹ́nu ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ọmọ bíbí inú Màmá Grace Ẹniọlá Ṣóyínká ọmọbìnrin àlùfáàgbà bàbá Canon J.J. Landon Kuti lèmo pèrí ẹ̀ ilé ìgbẹ̀yìn ẹni tàkàtàlẹ̀ orin ògo ilẹ̀ Ẹ̀gbá látọdúnmọdún kọ́ńtè mátàsíyá orílẹ̀-èdè kọ́ńtè mákọrin orílẹ̀-èdè orin Ẹ̀gbá tí kọjú wọn àbíbákan bàbá Canon J.J. Landon Kuti lè kọrin ògo yẹn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tẹ̀lé àádọ́rùn ọdún láyé bóni bá ti gbọ́pẹ̀ tí kò bá fọ́ orí ọ̀hún aládìgbẹ́ yo ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká o lòbẹ́ẹ̀lù rẹ̀ ìgbà mọ́lì tàbí àjọyọ̀ àgbàlá ìgbà ọmọ àfipàgbọ́ àyọ̀rọ̀ kò lẹ̀ sí kẹ́tùkẹ́tùkẹ́ tètè ìgbà ré ẹjọ́ ìgbà ń tàbí ìgbà ọmọ adítọ̀wọ́ àdéjòbọ́nú ọ̀pọ̀ ìpọ́n ìlú Ògùn ìgbà rọ́pò tí ẹkùn báyẹ̀kùdé àwọn ọmọ adítọ̀wọ́ àdéjòbọ́nú ọ̀pọ̀ ìpọ́n ìlú Ògùn tètè ìgbà ẹ̀rẹ́ ẹjọ́ ìgbà ń tàbí ọmọ ṣẹkẹrú olówó ẹ̀yọ àbàtàkùtù ọlọ́rọ̀ lọ́mọ ìgbà ọmọ akẹ́kọ̀ọ́dẹ ọmọ aṣọ apàṣẹ bàbà tẹ̀tẹ̀ ọmọ àtàlọ́ kó tó ti dà wàràwàrà ẹ̀gbà lọ́mọ onígbẹ̀dú àgbà àwọn ẹ̀ka lọ́mọ onígbẹ̀dú àgbà lọ́wọ́lọ́wọ́ àbíbákọ̀ ẹ̀gbà rọ ọmọ àtìtìbápa ọ̀run là yíyọ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹkùn lójúkọ́ ẹni bá fọwọ́ kọ́ bàtà ẹ̀ka lójú onítọ̀hún agbọ́ kọlá lójú àwọ̀ ẹ̀gbá ọmọ onígbẹ̀dú àlùlà ẹ̀gbá ọmọ onígbẹ̀dú àlùlówó lọ́wọ́ ẹ̀gbá gbogbo ògbà ṣe ẹjọ́ ẹ̀gbá nígbàrí ẹ̀gbá ọmọ alùpùpù pọ̀tẹ̀jà kábíyèsí aláké orí Ẹ̀gbá ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká níta ẹyẹ ọjọ́ ìbí kéèmàrí ọba aláàánú jẹ́ kí wọ́n ṣe púpọ̀ èdè wọn bá dá kéèmọ̀ ìjẹ̀kó yọ títí rere o kábíyèsí aláké orí Ẹ̀gbá ti ya àyájọ́ èyí tọ̀tọ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe àyájọ́ àti ọ̀sẹ̀ fún àjàdùn níṣàbí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o bí èèyàn bá lọ́lọ́gbọ́n ayé ẹ̀jẹ̀ káyìn wọ̀n nígbà ayé wọn kò ní ṣe gbà yá bá kú nìkan rẹ àwọn máa sọ ohun èèyàn bá ti ṣe ìyẹn máa tó pọ̀ o kábíyèsí Ẹ̀gbá ń dọ̀tún adé dọ̀tún Ẹ̀gbá ń dọ̀tún ewu jíjí alábàjá sẹ́kí Ẹ̀gbá ń dọ̀tún àbàjá dídùdù ọmọ kùkẹ́lì Ẹ̀gbá ń dọ̀tún àjàlọ̀kù ṣẹlú màdú èrè ayó bí ẹ̀sìn àánú Ẹ̀gbá ń dọ̀tún kábíyèsí ọmọ ẹni dára ìyá yín dára ní ìdí àtẹ kábíyèsí ìyá yín kò dọ́kọ rí iṣẹ́ rẹ̀ ní o ọmọ rúurú ọmọ níka ìdòkó ọlọ́jà obìnrin afẹ́fúwẹ́rẹ́ rẹ̀ mọ níka tòkùnbọ púpọ̀ ó gbọ́gbọ́jọ lọ́mọ ẹrú kárí ọmọ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ará akẹ́màdé pàjọ méjì ọmọ àjọpẹ̀rú ọmọ àjọpẹ̀kọ ẹrú rẹ̀ sí ẹ̀kọ́ kò máa ń sin lọ ọmọ kó lè pẹ́kú kó lè pàrọ̀ kó pàrọ̀ ìkọ̀gbọ́n lọ́dọ̀ kó má kà ó abilakẹ́rẹ́ mú mọ́ abilakẹ́rẹ́ mú mọ́ nkò mẹ́ta náà tún ṣòro ayọ́ abilakẹ́rẹ́ mú mọ́ abilakẹ́rẹ́ mú mọ́ nkò mẹ́ta náà tún ṣòro kábíyèsí ará kẹ́màjò kábíyèsí ará amúlẹ́gbẹ̀sẹ̀ atòlára jìjì kábíyèsí ará ìjẹun ọmọ olójúgbé kábíyèsí ìgbèyìnbẹ̀tù omori ìgbórí kábíyèsí abiléjòrò ìdágbìrì ìdábọ̀ lójú àlá ẹ̀yìn pé o àdébọ̀rẹ́ rẹ̀ ti kú ọmọ àtàwọn gẹ̀rẹ̀ ẹ̀wọ̀n bàjáká rẹ̀ òkèáta tó lọ́tọ̀ méjì lórí òkèáta tí ìmòrò jíjọ lọ́tọ̀ ìgbè ẹ̀yìn ọmọ atẹ́lu sílẹ̀ fẹ́ wọ́ ìlọ́wọ́ ọmọ onígbòkiri nígbà àgbàní ọmọ agbègbè gẹ́gẹ́ bí àwọn ọmọ olùjọba ọmọ alùpùpù ìdìbòtẹ̀ ọmọ àwíkẹ́jídé akọ̀fí òkòtẹ àwíkẹ́jídé ọmọ olùgbàdàgbé. ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dàgbọ́n ọdún láyé òòyì ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dàgbọ́n o Olúwa kó jẹ́ kó ṣe púpọ̀ o. ayọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dàgbọ́n ọdún láyé òòyì ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká dàgbọ́n ọdún láyé òòyì Olúwa jẹ́
kó ṣe púpọ̀ o ìpòtìtọ̀ náà èdèmọ̀ rẹ̀ dábì sí kí òun ní ìmúlẹ̀ sọ bí kéde ta ìjọ̀rọ̀ kọlà bí kéde ta ìjọ̀rọ̀ kọ̀ lówó lọ́wọ́ ọlá ẹ̀kú mẹ́wàá ó ti jẹ ìkànnì ọmọ akíndẹ̀ ìjòrò ọmọ awórí èyí omi ọkọ̀ omi ayélà àgbé òtítọ́ ohun lọ́nà fún ìbílọ́mọ sàròmí ọlọ́wẹ̀ á ṣẹ̀wọ̀n àgbo máa tọ́ máa láàyè àgbo máa tọ́ máa là máa yè olúwa kó fèrè iṣẹ́ ni ó.